Kakanfò ẹ̀ ní sóríire bàbá olórí burúkú nìyí kò ní dá fún yín ẹ̀yin bàbá olórí burúkú tẹ́fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ fún wa táwọn Fúlàní bá lè fi gbalẹ̀ wa successfully táwọn Fúlàní ìwọlé. mo ṣe ń bọ̀ lórí tọ́ba ìgbà tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ náà because ikú tí ò tí ì pààyàn nísìn ó sì máa padà gbàyàwó ẹ̀ ó máa pa ọmọ ẹ̀ ikú tí ò tí ì pààyàn sí sókè kúkú yẹn báyìí. now number one person tí mo kọ́ fẹ́ face is Ààrẹ Kakanfò for that guy Adams olórí burúkú ní ọlọ́mọ àbátí ń jẹ bàbá you are a fucking sell out. I just finished my research about olórí burúkú ní jálá fífa bọ̀jà láì ní àṣẹ kó tó fèsì ẹ̀ kó tó kú sójú ogun lọ́rí ẹ̀kọ́ tóbi olórí burúkú kọrùn ọrùn yín wé ẹ̀kọ́ ń gbádùn bàbá ti pé politics ìgbà lọ́ fẹ́ rí yín Ààrẹ Kakanfò kò kí respect ọba ibẹ̀ lọ́ ti fẹ́ rí yín kẹfẹ́ wù kò ní dá fún yín ẹ̀yin bàbá olórí burúkú tẹ́fẹ́ balẹ̀ Yorùbá jẹ́ fún wa táwọn Fúlàní bá lè fi gbalẹ̀ wa successfully táwọn Fúlàní ìwọlé tó gbé kíni àti ní bandit lájà gbala ní bandit lágége ẹ̀yin olórí burúkú àgbàyà òfò yìí torí. kò ní yẹ pẹ̀lú wàhálà tó ń dálẹ̀ ilẹ̀ Yorùbá yìí wọ́n Sunday Igboho yìí ò ní jèrè. àṣẹ ọmọ ayé jẹ́ ìwà bó di àwọn ìdìbò má lè gbádìí yẹn ni ẹ̀tẹ̀ ìdánwò wo àdìgẹ́ fún wa lóṣù mẹ́fà gbogbo kìíní yà á lọlẹ̀ àná lọlẹ̀ á lọlẹ̀ á lọlẹ̀. ìṣẹ̀ṣẹ̀ wọn tán wọ́n kẹ́kọ̀ọ́ kan sólúwa ìrànlọ́wọ́ sọ̀dọ̀ ọ̀gá ògbóròdò owó ń dé rẹpẹtẹ ọlá ń dé rẹpẹtẹ Ọlọ́run fi hàn bẹ́ẹ̀ni kẹ́kọ̀ọ́ òun wá rí òun. awuyewuye kan máa ń lọ nígboro ayé èyí tó ṣẹlẹ̀ lọ́jọ́ ẹ̀ tó ṣẹlẹ̀ lÓgbómọ̀ṣọ́ tí olóyè Sunday Igboho àti àwọn ẹmẹ̀wà rẹ̀ tó kàn lùgbó ó kàn lùnú ìgbẹ́ yìí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ pé a gbọ́dọ̀ gba àwọn ọmọ wa wọ̀nyí kalẹ̀ pé a gbọ́dọ̀ gbà wọ́n kalẹ̀ ṣé ohun tó burú ni Sunday Igboho ṣe ni. ìdájọba tán wọ́n tún wá ohun tí wá jẹ́ tó tóbi tó jọba lọ ọgọ́gùn wà tán ọgọ́gùn ṣe àrùrẹ ìtẹ́lọ́rùn ò sí ó fẹ́ di igbákejì ọ̀la ẹni tó tún síjọba igbákejì Olódùmarè tó fẹ́ẹ́. ẹ wá wo àràǹbarà ní Nàìjíríà. ẹ wá wò ó ayé ẹ wá wàràǹbarà ẹ wá wò ó àràmàǹdà tuntun. ẹ wá wò ó ẹ wá wò ó ẹ wá wò ó ẹ wá wò ó ayé ẹ wá wàràǹbarà ẹ wá wò ó àràmàǹdà tuntun. àní Sunday Igboho ó kó àwọn ọmọlẹ́yìn rẹ̀ wípé ó dájá kọ́ lunú igbó o àwọn ọmọ wa wọn ò gbọ́dọ̀ mọ ráre nínú igbó àwọn ọmọ wa wọn ò gbọ́dọ̀ mọ ráre nínú igbó a gbọ́dọ̀ gbà wọ́n kalẹ̀ ìjẹ́ ẹ túmọ̀ wípé àwọn ọmọ Yorùbá tún bẹ̀rẹ̀ sí ń gbègbè ọ̀tẹ̀ wọ́n tún gbègbè ogun àwọn kan ní àwọn ti fásán ti Ààrẹ Ọ̀nà Kakanfò. ẹ wá wo àràmàǹdà tuntun. egungun fẹ́ tó òjò múra láti rọ̀ alájọpọ̀ tuntun fẹ́ wòran ewúrẹ́ fẹ́ wẹṣẹ́. ẹ wá wò ó ẹ wá wò ó ẹ wá wò ó ẹ wá wò ó ayé ẹ wá wàràǹbarà ẹ wá wò àràmàǹdà tuntun. afọ́jú fẹ́ gungi ọ̀gbẹ́ ìfẹ́ tójú oòrò. àwọn fásán OPC ti Ààrẹ Ọ̀nà Kakanfò a rí pé àwọn kan tún ń bá àwọn ti Sunday Igboho jà ẹ dákun àwọn ọmọ Yorùbá ṣé èpè ló ń jà wá ni àbí ègún ṣé èpè ló ń jà wá ni àbí ègún nígbà tó jẹ́ wípé àwọn ọmọ wa ni wọ́n kó lẹ́rú wọ́n kó wọn sínú igbó ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́rin àwọn olùkọ́ wọ́n kó wọn sínú igbó tá à ń wá gbogbo ọ̀nà bí àwọn ṣe máa bọ́ nínú làásìgbò bí wọ́n ṣe máa bọ́ nínú ìgbèkùn tí wọ́n wà Sunday Igboho kó àwọn ẹmẹ̀wà rẹ̀ mi ò rí n tó burú ń bẹ̀ ṣe rí ẹ̀yin OPC ẹ̀yin tẹ́ jẹ́ fáǹsì Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ lọ gbéjẹ́ forí ẹ sọ agbéjẹ́mọ́wọ́ ẹ lọ so agbéjẹ́mọ́wọ́
ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ìjàgbá ẹ fi ìjàgbá lẹ̀. ẹni tí kò máa wo tó fẹ́ polúwo ẹni tí kò mọ ohun tó fẹ́ wẹ̀wù àgbènà ọ̀kẹ́ tó fẹ́ gbayì ẹ wá wẹni tó fẹ́ fún ẹ wá wo àràmàǹdà tuntun. ẹ jẹ́ ká mú ìjàgbá kúrò ńbẹ̀. èmi dù ọ́ ìwọ òjù mi kọ́ ni ọ̀rọ̀ tá a fẹ́ jẹ́ ńlẹ̀ yìí o àti Sunday Igboho àti OPC àti ìrù ẹkùn àti ojú ẹkùn àti àmọ̀tẹ́kùn àtàwọn vigilante ẹ jẹ́ kí gbogbo wa parapọ̀ bí àwọn ọmọ wa ṣe máa bọ́ lóko ẹrú bí àwọn Yorùbá bá ṣe gbára wa kalẹ̀. ààrẹ Gani Adams ààrẹ ọ̀nà kakanfò lèmi ń pàrọwà sí gbọ̀ngbọ̀ngbọ̀n kan kò sí àfi ẹni tí orí rẹ̀ bá ń tì ní kàtìkàtì. ẹ má jẹ́ kí àwọn ọmọlẹ́yìn yín ó tì yín o ẹ má jẹ́ kí àwọn nọ́nàdàn kan ó tì yín o. ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ ààrẹ ọ̀nà kakanfò nìkan. Nàìjíríà tóbi Nàìjíríà sì fẹ̀ jagunjagun dẹ̀ pọ̀ ẹ wo àwọn sójà ń bẹ ní Nàìjíríà o jagunjagun orí omi ń bẹ o jagunjagun ojú òfurufú ń bẹ jagunjagun orí ilẹ̀ wà àwọn ọlọ́pàá wà àwọn civil defence wà àwọn vigilante wà àwọn immigration wà oníkálukú ń ṣiṣẹ́ ní ìlànà tiẹ̀ ni. nígbà tí gbogbo àwọn wọ̀nyí wà ẹ tún wá wo àwọn OPC náà kó ara wọn jọ wọ́n dá OPC lẹ̀ àwọn Àgbẹ̀kọ̀yà náà wà kò sí ní tó burú mbẹ̀. lẹ́yìn èyí hun náà àwọn lẹ́yìn tàwọn Àgbẹ̀kọ̀yà àwọn Àmọ̀tẹ́kùn náà tún dìde àwọn Àmọ̀tẹ́kùn dìde ṣe rí kókó ohun tá a tiẹ̀ fẹ́ fàyọ ni pé ẹ bó láṣẹ gbára wa kalẹ̀ nínú gbogbo làásìgbò yìí. ẹni tí wọ́n bá kó ìyá tí wọ́n kó ọmọ tí wọ́n kó àwọn mọ̀lẹ́bí rẹ̀ sí oko ẹrú ó yẹ kí wọ́n lè mọ̀ wípé irú àwọn bẹ́ẹ̀ ọkàn wọn ò ní balẹ̀. àwọn kan wọ́n wá máa post nǹkan rádaràdán nínú Sunday Igboho àti ààrẹ ọ̀nà kakanfò ta ni ẹ̀yin gbé fún ta ló ṣe jùlọ ta kí ló kàn wá. ṣe rí mo ti sọ àwọn Àgbẹ̀kọ̀yà náà ń bẹ tí wọ́n ń jà fún ìran Yorùbá àwọn OPC wà tí wọ́n ń jà fún ìran Yorùbá àwọn Àmọ̀tẹ́kùn náà wà. nígbà tí ìrù ẹkùn tún dìde ẹ worú àwa eléyìí tá à ń ṣe àwa akọni rédíò TV lélẹ̀ náà àwa náà wà fún ìgbéǹde Yorùbá bó tiẹ̀ jẹ́ wípé àwa akọni kì í ṣe jagunjagun tá a máa ń jagun pẹ̀lú ìbọn ṣùgbọ́n àwa ń jagun pẹ̀lú ọ̀rọ̀ ẹnu à ń jagun pẹ̀lú kálá àwọn èèyàn lọ́yẹ ojú ọ̀run tẹ́yẹ ẹ́ fò ẹ jẹ́ ká pa ọ̀tẹ̀ tì Hubert Ògúndé ẹ má jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ó ṣe mọ́ wa lára o ní tèmi ò tó ń pòrò bàbá Wìlẹ́sà kò sí èyí tó kàn mí pẹ̀lú èmi jù ọ́ ìwọ òjù mi èmi ètí ẹ bá yàn já ìjà àgbà ẹ jẹ́ ká pa ìjà àgbà tì èmi jù ọ́ ìwọ òjù mi ó yẹ ààrẹ ọ̀nà kakanfò kò sí èyí tó kan Sunday Igboho ń bẹ̀ o Igboho sọ pé òun fẹ́ jẹ ààrẹ ọ̀nà kakanfò ṣẹ́rí gbogbo tá à ń ṣe àti Sunday Igboho àti Gani Adams tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò ṣe rí iṣẹ́ orí tó ríran wọn ni wọ́n ń jẹ́ o àwọn Àgbẹ̀kọ̀yà iṣẹ́ tó ríran wọn náà ni wọ́n ń jẹ́. ẹgbẹ́ orin tí Ògúndé kọ ó ní yóò Yorùbá ronú wò Yorùbá ń fara wọn sílẹ̀ nítorí ipò wọ́n gbẹ́bi fáláre wọ́n gbáre fẹ́lẹ́bi wọ́n polè kó wájà wọ́n tún polóko wá mu. ẹ wò ó ẹ má jẹ́ kí ọ̀rọ̀ Ògúndé wá ṣẹ ẹ fi Sunday Igboho lẹ̀ ẹ fi Gani Adams àwọn ọmọlẹ́yìn gangan àwọn followers àwọn ní orí wọn ò pé àwọn ni wọ́n ń dájà lẹ̀ tán láwọn fáǹsì àwọn followers àwọn gangan ní ọ̀dádá nígbà tí ẹ bá bẹ̀rẹ̀ sí ń wa
Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ wà ní ìwàkuwà kíníkan ẹ dákun tí Sunday Igboho bá wá lọ tó kó àwọn ọmọ lọ ṣẹ́yìn ní kí Ààrẹ Ọ̀nà Kakanfò kó mọ̀ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò mọ́ ni. Iṣẹ́ tá a rán ọkọ́ yàtọ̀ sí iṣẹ́ tá a rán àdá. Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n máa ń ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò ni o. Kí Ààrẹ Ọ̀nà Kakanfò tó lè jáde wọn ò ṣígun fún. Ẹni tí wọn ò ṣígun fún ṣó ṣeé ṣe kó dédé jọ ṣe ìfẹ́ inú ara rẹ̀. Ẹ̀dẹ̀mọ̀gbà tí àwọn OPC ti wà, Ààrẹ Ọ̀nà Kakanfò lè dédé jáde àfi tán bá ṣí ogun fún. Ṣùgbọ́n Sunday Igboho, olóyè Sunday Igboho Òòṣà, ẹ fi lọ́rùn lẹ̀, ẹ fi Gani Adams sílẹ̀. Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbà Gani Adams, ẹ fi wọ́n lọ́rùn lẹ̀, mọ̀ dájà lẹ̀ láàrin wọn. Gbogbo àwọn tó ń ẹnìkan tiẹ̀ wà wọ́n gbé Gani Adams sẹ́yìn pé kíníkan àwọn títí wọ́n ti ta. Àwọn kan wà tó tiẹ̀ jẹ́ pé wọ́n tún gbé Sunday Igboho wọ́n pè ní Sunday ẹranko, Sunday ehoro, ayé yín ti bàjẹ́. Àwọn tó jẹ́ wípé Sunday Igboho tá a bá ní kéèyàn wà well recognized káàkiri àgbáláyé ó ti wà recognized. Egungun fẹ́ jó òjò múra láti rọ̀, alátọkàn ṣoṣo fẹ́ wòran, ewúrẹ́ fẹ́ gbẹ̀ṣẹ́. Ẹ má dájà alẹ̀ nílẹ̀ Yorùbá, ṣé ẹ rí ẹ jẹ́ kí Ìgbòho ṣiṣẹ́ rẹ̀. Àwọn tó ń ná lọ́mù náà bá tún fún lágbára àti ṣe tí wọ́n fẹ́ ṣe, ẹ̀yin náà ẹ jáde. Kò sí èyí tó kàn wá pẹ̀lú wọn fi gagbága. Láìsí àwa Yorùbá kí ló dé tẹ́nu wa ò ní kò ká agbára wa lẹ̀.